Ìyàtọ̀ wà láàárín ọ̀gbáǹje àti emèrè. Ọ̀gbáǹje èdè elédè ni, emèrè èdè Yorùbá ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ẹ jẹ́ á jọ farabalẹ̀ láti ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ yìí. Ẹ káàbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa sórí ìkànnì yìí. Lẹ́yìn ìtàgé, ó tó jọ bíi 2 àbí 3 tẹ́ ẹ ti gbóhùn wa gbẹ̀yìn. Kò sí nǹkan, nítorí pé kó lè dáa náà ni. Ṣé ẹ mọ̀ pé ìgbádùn tiyín òun ló jẹ wá lógún? Kì í ṣe pé a rí àwọn Yorùbá movie tó jẹ́ sinimá tó làmìlaka tó dẹ̀ ní ìtumọ̀ tí ó yẹ ká mú wá fún yín, ṣùgbọ́n nítorí ìdí kan àbí kejì òun ló fà á. Tó bá jẹ́ èní jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́kọ́ ṣe alábàápàdé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá subscribe sí bíbá yìí kẹ́ ẹ lè máa rí bó ṣe ń lọ lágboolé Yorùbá movie. Kí ni ìta mú wá fún yín lénìí? Emèrè mẹ́ta látọwọ́ Yétúndé Barnabas. Ṣé ẹ ti wò ó? Àbẹ́ ẹ̀ tí wò ó? Ṣé ẹ gbádùn sinimá yẹn? Ṣé ó dùn? Ṣé kìí ṣe pé Yétúndé Barnabas ó disappoint wa ṣá? Bí Yétúndé Barnabas bá drop movies sí orí channel ẹ̀, ó wà lára àwọn èèyàn kan tó jẹ́ pé àwọn èèyàn máa ń sáré lọ wò ó torí wọ́n mọ̀ pé nǹkan gidi ló máa fún àwọn. Báwo wá ni emèrè mẹ́ta yìí ṣe jẹ́? Àwọn emèrè mẹ́tẹ̀ẹ̀ta òun lẹ̀ ń wò yẹn. Àbẹ̀bí, òun ni Adémídé Queen, àti Túnmiṣe àti Tósìn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni emèrè. Méjì dá, ọ̀kan ò dánú ẹ̀. Yomi Fashlanso òun ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń gbélé ẹ̀ ṣá. Ẹ̀yin náà ẹ lọ wò kẹ́ ẹ lè mọ nǹkan tí mò ń sọ. Ṣùgbọ́n emèrè mẹ́ta yìí, Yétúndé Barnabas ó dàbí pé àwọn èèyàn kan sọ pé eléyìí ó fẹ́ kù díẹ̀ káàtó. Emèrè mẹ́ta yìí kù díẹ̀ káàtó torí kì í ṣe nǹkan táwọn èèyàn ń retí lọ́wọ́ Yétúndé Barnabas. Òun ló fún wọn yẹn. Ṣùgbọ́n nǹkan kan ṣe tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dìmú nínú sinimá yìí ni pé nígbà tí wọ́n ń pe emèrè, nígbà tí wọ́n máa subtitle ẹ̀, wọ́n sọ pé ọ̀gbáǹje. Wọ́n á ní ká ẹ jẹ́ ká jọ wò ó, ṣé lóòótọ́ ni ọ̀gbáǹje túmọ̀ sí emèrè? Àti pé ṣé èdè Yorùbá ni ọ̀gbáǹje yẹn ṣá? Ṣó yẹ kí wọ́n lò ó bẹ́ẹ̀ nínú ẹ̀? Tẹ́yin ò báyìí tí wò ó, ẹ lọ sí orí Yétúndé Barnabas TV lórí YouTube. Ẹ̀yin máa rí wò ń bẹ̀. Tẹ́ ẹ bá ti wá wò tán, ẹ máa padà bọ̀ lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá fi review tiyín sílẹ̀. Kí lẹ lè rate sinimá yìí, emèrè mẹ́ta? Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ṣé ẹ mọ̀ pé ojú tí èmi fi wò ó lè má jojú yẹn lẹ́yìn ṣe wò ó? Ṣé ẹ mọ̀ pé èyí wùn mí wùn wọ́n ni kò í jẹ́ kí ọmọ ìyá méjì kan pawọ́pọ̀ fẹ́ obìnrin kan náà? Ẹ̀yin náà lọ wò ó lónìí. Báwo lẹ ṣe lè rate ẹ̀ lọ́dọ̀ tiyín? Ṣó dùn àbí kò dùn? Ṣó nítumọ̀ àbí kò nítumọ̀? Emèrè mẹ́ta. Apá kejì mo lérò pé ó ń bọ̀ láìpẹ́. Tá a bá wo sinimá yìí dáadáa láti òkè délẹ̀, lóòótọ́ Yétúndé Barnabas ni producer. Kì í ṣe pé ó lẹ́tọ̀ọ́ náà kí producer máa ṣe inú iṣẹ́, kì í ṣe pé ọ̀ranyàn ni kò compulsory. Ṣùgbọ́n Yétúndé Barnabas kò ṣiṣẹ́ nínú iṣẹ́ yìí. Ìyẹn ni mo ṣe sọ wípé ó ṣeé ṣe kí apá kejì ṣì máa bọ̀ torí bóyá nínú apá kejì yẹn ni a ti máa wá rí iṣẹ́ Yétúndé Barnabas fúnra rẹ̀. Ṣùgbọ́n èmi ń wò pé kí lẹ́yìn náà tẹ́ lè rate fíìmù náà, ẹ lọ wò.